Èṣù is not Satan. Nílẹ̀ Oòduà n tá à ń pè ní prophet ó ní Èṣù jẹ́ òjíṣẹ́ kan ni tó níṣẹ́ tó wá jẹ́ nílé ayé ó sì nílùú tọ́rọ̀ sí. Now Ọ̀ṣun nílùú tọ́rọ̀ sí gbogbo àwọn òòṣà wọ̀nyẹn ní wọ́n nílùú eégún níbi tó ti bẹ̀rẹ̀ gbogbo àwọn òòṣà wọ̀nyẹn ló níbi tí kálukú wọn ti ń rọ̀ sí. Ẹ rí i pé Sàní Adé nú orin rẹ̀ kọ ó ní ìrè kì í ṣe ilé Ògún ó yà kí wọn lágbẹ̀dẹ ọwọ́ amẹ́mu ni orírun Ògún Ṣakí ni ibẹ̀ lọ́rọ̀ sí nígbà wáṣẹ̀ bẹ́ẹ̀ ni Ṣakí lọ́rọ̀ sí ìdí nìyẹn tí wọ́n máa ń kí àwọn ọmọ Ṣakí ní ọmọ Ògún ọ̀rọ̀kin ọmọ alágbẹ̀dẹ àkọ́kọ́ àgbẹ̀dẹ wọn ọ̀rọ̀ bàbà. Ṣùgbọ́n nínú ìrìn àjò tìlú kan bọ́ọ̀bì kan kátìlú kan bọ́ọ̀bì kan ló ìdé èrè. Orí ta máa ń gbọ́ ni pé èrè yẹn ni. Ló fi dé èrè ilé àgbẹ̀dẹ rẹ̀ wà ń bẹ̀ dọ́là. Ní èrè. Bẹ́ẹ̀ ni. Ẹni tó lò ó ló lè ròyìn tèrè bá dèrè lọ́dọ̀ àkọsábò.